Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Nípa mẹ́jọ gbọ́ ìkòkò. Ṣẹ́jú méjì péré ẹ máa lè fà. So lórí sóyìn. Okay, ẹ kálẹ́ o. Ẹ kú dédé everybody o. àsìkò yìí. Ẹ wá máa. Èmi kọ́ fẹ́ sọ̀rọ̀ nípa Aṣíwájú. Bí bàbá yẹn ṣe wà yẹn, mi ò rí president tó dáa tó láti 1999 kí n má sọ pé láti George Nàìjíríà ti bẹ̀rẹ̀ láti 1999 látọ̀rí bàbá Ọbásanjọ́ dé Goodluck dé wọn. Ṣùgbọ́n àwọn ọmọ Nàìjíríà a fẹ́ ní sùúrù. Nàìjíríà àwọn problem ta ní Nàìjíríà long age problem ni wọ́n tó dẹ̀ require critical solution. Kò ń ṣe 2023 ni wọ́n dá Nàìjíríà sílẹ̀. Although Buhari àti Aṣíwájú wọ́n jọ dé APC sílẹ̀ ni, ṣùgbọ́n policy wọn àti style of governance wọn ó yàtọ̀ síra wọn. Bàbá Buhari àwa láìkẹ́ nítorí Aṣíwájú ni, ṣùgbọ́n ká má parọ́ kò fi bẹ́ẹ̀ ṣe dáadáa lórí ètò ìlú, especially economy tó gbé fún Tinubu ó mẹ́hẹ̀ kò fi bẹ́ẹ̀ kò wápá bàbá ilẹ̀ ń try tí bàbá yẹn ò bá ṣe gbọ́ reform tó ṣe ni mi ò pé Nàìjíríà sì máa dúró lè ní. Ṣèbí ọyìn sọ pé epo 1,300 nítorí war tó ń jà ní Iran. Tí bàbá yẹn ò bá ṣe reform epo gan lè di 10,000. Ìgbà tí wọ́n jáwọ́ ní Iran ṣe podínwó Nàìjíríà, báwo ni ogun ní Iran bó ṣe kan epo Nàìjíríà? No, ṣe rí ọ̀rọ̀ epo Nàìjíríà, epo dàbí gold ni. A lè determine price epo. Gold náà determine price. Wọ́n bẹ̀rẹ̀ ogun náà ní Iran yẹn. Everywhere epo ti lọ sókè. Bẹ̀rẹ̀ àwa ní epo àsìkò tó yẹ káwa máa gbádùn yẹn. No, a lè gbádùn bẹ́ẹ̀. Ṣé ti rí kí Buhari tó kúrò ó ń pè kinní kan ní táwọn NNPC ṣe láyé Buhari ó ń pè ní DSDP, direct sales direct payment or something, DSDP. Kinní yẹn ló fi ba gbogbo kinní jẹ́. Ṣé mọ̀ pé ayá owó àfi epo ayáwó epo tá àti tààrà wọ́n ti fi yáwó lẹ̀. Buhari ti fi epo ayáwó fún bóyá 200 years wọn kó ti fi yáwó dà. No, kò jẹ́ 200 years kò ju bí 20 years ni wọ́n pè. Bí a 10 years ṣá. So for every barrel tá bá ń produce bí over bí 300,000 kò máa lọ sáwọn. Àwọn family Buhari ṣé wọn lè gbé wọn ni ọ̀rọ̀ pọ́n fọ owó náà jáde. No, ẹ mọ̀ ká àwọn NNPC tó wà lábẹ́ ṣe rí Buhari bàbá yẹn ó dàbọ̀ kò fi bẹ́ẹ̀ mọ̀wé astagafurulai kò fi bẹ́ẹ̀ gbogbo àwọn tó wà lábẹ́. Buhari dá kò fi bẹ́ẹ̀ mọ̀wé. Bẹ́ẹ̀ ni ṣé o gbogbo àwọn tó wà lábẹ́. Buhari dá Buhari tó fẹ́ islamize Nàìjíríà tó fẹ́ fulanize Nàìjíríà ló dá. No, tó fẹ́ islamize Nàìjíríà tó fẹ́ islamize Nàìjíríà á ti ṣe náà gbogbo yẹn propaganda ni. Tí o bá ti pẹ́ sọ́wọ́n lè gbowó dìde táìmù tó dìde yẹn ni èmi àti yóò lè síbi táwa yìí. Kò easy ni tí o bá ti pẹ́ Ọlọ́run lọ sọ́wọ́n lè gbowó láti dìde ní táìmù tó dìde yẹn Buhari ó máa fulanize Nàìjíríà. Buhari sọ fún àwọn èèyàn pé everybody submit àwọn weapons tó wà lọ́wọ́ including teaching knife tó wá pé èké láwọn Fúlàní herdsmen lọ́wọ́. Ṣé àwọn Fúlàní gbogbo wọn máa ń wà lenient mọ́ máa wà ara wọn. Even wọn bàbá tó tún contest náà kí ló kọ Àtíkù
tí ẹ náà bá wọlé àwọn Fúlàní náà ọmọ àga pa Buhari ti ṣiṣẹ́ ẹ̀ ẹ̀ má máa sọ ọ́ dẹ́yìn tó ń sọ̀rọ̀ lọ́jọ́ kò sọ bóyá fi Fúlàní gan ní àmọ́ ọdún ìṣẹ́ báwo máa ń jẹ́ Fúlàní ọmọ Yorùbá ní òun ṣe Fúlàní ṣé ẹ mọ̀ pé mo sọ ni. ọmọ ìlúwo ni bàbá yìí ọmọ ìlúwo ni. Yorùbá ni mí náà ọmọ Ìkòròdú ni mí. ọmọ ìlúwo gangan. ọmọ Èkó ni mí ọmọ Ìkòròdú ni mí. Ibo ní Ìkòròdú. ọmọ Ìkòròdú ni mí. mi ò ní kí ni mo sọ kò sí nǹkan tí mo sọ. Ọlọ́run ní í ṣe ní ìran àwọn tó daran dé ìlú ibi tó wà. ta ló mọ Fúlàní. báwo ló ṣe mọ etí. àgbẹ̀dẹ̀ ní Buhari da Buhari bó ní Buhari bẹ̀rẹ̀ sí wàá nílẹ̀ Yorùbá Buhari Sunday Igboho sọ̀rọ̀ tó ní kọ́ lọ pa ìyá ẹ̀ mi sọ pé Buhari ó bà ẹkọ́nọ́mì Nàìjíríà jẹ́ ṣé ẹ̀gbọ́n nǹkan tí mo sọ ni. a gbọ́ ẹni wà tẹ́lẹ̀ sọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lè ní Buhari ò kàwé tó dẹ̀ ṣe eléluwé Buhari ló ti bí ẹlẹ́kẹ̀ẹ́ láti Nàìjíríà lọ sí Niger. Gbogbo ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ kí n jẹ́ kékeré kan yí bàbá yìí. ẹni sọ̀rọ̀ ẹ jẹ́ kí n jẹ́ kékeré kan yí ọ̀rọ̀ Nàìjíríà ó ti bàjẹ́ tipẹ́tipẹ́ Buhari náà tún wá. ẹ jẹ́ kí n jẹ́ kékeré kan yé yín. Ìyá Yorùbá. Aṣíwájú ló ń tún ṣe náà àbúrò aṣíwájú ń ṣe yìí. Ìyá Yorùbá ẹ jẹ́ kékeré kan yé bàbá yìí tó bá jẹ́ pé kì í ṣe Tinubu ló fa Buhari wá bẹ̀ kò ní rọgbọ o tó bá jẹ́ pé kì í ṣòun ló mú wá á bà nǹkan jẹ́ jù báyìí lọ. Buhari tó bá jẹ́ pé kì í ṣe pé Tinubu ló fún níjọba ọwọ́ Tinubu ti gbàjọba o ọwọ́ Tinubu ọwọ́ rẹ̀ ló ti gbàjọba o tó bá jẹ́ pé kì í ṣe òun ni ẹ má jẹ́ kí n tàn yín á bà nǹkan jẹ́ jù báyìí lọ tó bá jẹ́ wípé báyà agbára ẹ̀ àti ìmọ̀ àwọn èèyàn ní tí ì ṣe pé Tinubu náà ló gbé débẹ̀ tó gbà lọ́wọ́ ẹ̀ kálukú ẹlòmíì in fact báyà lọ́mọ Nàìjíríà Buhari. ọlọ́ngbọ̀n máa. ẹ má bí dẹ́bà tí mo fẹ́ fẹ́ sọ ẹ má wulẹ̀ sọ pé ẹ fẹ́ sàn ọ̀kan ara gbówó dẹ́bà sọ pé Tinubu opinion tí wọ́n ní yàrá ẹ má bínú Yorùbá wuyì Ahmed ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹjọ́ ẹ má bínú ṣé ti rí lórí ètò yìí oníkálukú ló ní ṣe lórí opinion ẹ̀ tí ẹ bá gbà wọlé kò ń ṣe pé bá máa ṣe ń sọ̀rọ̀ ń gbà míì ó máa ń dàbí bínú bíi pé à ń bú onítọ̀hún yẹn ẹ jẹ́ ká máa fóun rẹ̀ bára wa sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. ṣẹ́tìrì tí bá jáde tí bá ń sọ̀rọ̀ èmi ò kì í sọ̀rọ̀ perception fact ni wọ́n ń sọ gbóhùn wọn ló ń ṣẹlẹ̀ ni although Nàìjíríà everything wọ́n everything ṣe kínní. bàbá wa ṣùgbọ́n bàbá wa Ahmed nínú Yorùbá nation àti one Nàìjíríà kí lè fẹ́. one Nàìjíríà ni mo fẹ́ mi ní parọ́. ó ti yé mi. tó tọ́ ni náà one Nàìjíríà ni mo fẹ́ kí ni one Nàìjíríà ni mo fẹ́ náà. why tẹ̀fẹ́ Yorùbá nation. ṣé ti rí táwọn èèyàn wọn kúrò lára Nàìjíríà àwọn Fúlàní ẹni fẹ́ kó kúrò lára Nàìjíríà because àwọn ló ń drag Nàìjíríà lọ sẹ́yìn that is the fact. gbogbo ideology wọn gbogbo nǹkan tó ń ṣe kò make sense. àwọn ló ń drag àwọn Yíbò wà òkè o. Yorùbá wuyì ẹ jẹ́ kí n béèrè ìbéèrè méjì pé lọ́wọ́ Ahmed. ẹ bèrè ọ̀rìn. Ahmed mo ń gbọ́ yín. bíyá 90s náà bí àbí 80s ṣé wọ́n lọ sí school ọ̀fẹ́ rárá. èmi 90s èmi ti máa pé 50 next year kí lẹ́ sọ yìí. mo kàn mọ́ bí ok ṣé wọ́n lọ sí school ọ̀fẹ́ ní Ìkòròdú. ẹ̀wọ̀n jẹ́ ọmọ Ìkòròdú ní mi bọ̀ Island maternity lọ bí mi sí. mo ń bí ẹ mo ní ṣe lọ sí school ọ̀fẹ́. private school ni mo lọ sí school ọ̀fẹ́. ok and kí ló ti benefit láti ìjọ tí o ti jẹ́ ọmọ Nàìjíríà tí wọ́n ti bí ẹ sí Nàìjíríà àbí tí ìyàwó ẹ tó benefit ṣe hospital ọ̀fẹ́ ni bóyá ìyàwó ẹ lọ sọ hospital bóyá ọ̀fẹ́ sọ fún mi ní nǹkan 10 péré tó lè sọ fún mi pé benefit ní Nàìjíríà. ọmọ Nàìjíríà ni mí náà so mo benefit ọmọ Nàìjíríà ni mí so kí ni. mo ní kó fún mi kó ka nǹkan 10 tí ìyàwó Ọlọ́run benefit ọmọ Nàìjíríà làwọn ṣé yẹn náà wà. ọmọ Nàìjíríà ni mí náà. ó yé mi pé ọmọ Nàìjíríà lèmi náà. ọgbọ́n ẹ̀wẹ̀
dáàdì náà gbàgbé ogbó yẹn àwọn tẹ̀ ń bá sọ à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan lọ pé kálukọ́ mọ̀ sí kìíní Mr. Ahmed gbogbo ilé ìyá Yorùbá ìyá Yorùbá mi ò gbọ́dọ̀ lọ sí ìgbà tí àwọn Kano tó rí pé Chad ní Abacha ti wá tó rí pé agbára òun fẹ́ ká àwọn náà dìtẹ̀ pa gbogbo agbófóyè lọ gbogbo everywhere àmọye Fúlàní tó da màálù dé Ìjẹ̀bú dé gbogbo rẹ̀ tẹ́lómi ò mọ̀ràn ẹ̀ mọ́. wọ́n dẹ̀ gbọ́ Yorùbá dáadáa. wọ́n dẹ̀ gbọ́ Yorùbá dáadáa. wọ́n pọ̀ lọ́dọ̀ wáyé tẹ́ ń sọ báyìí sẹ́yìn lè gbàdúrà kílẹ̀ bàbá yín bàjẹ́ ni ṣé n ta ń sọ yìí ọkàn yín ni. ẹ̀yin sùúrù ṣé mi ò support wọn náà gbọ́n nǹkan tí mo sọ ni. kí ló dé tẹ́ ń sọ báyìí. mi ò support wọn. ẹni Fúlàní nìkan kúrò lára Nàìjíríà. yes now mi ò support wọn because ideology. tó kù dọ̀ wà pọ̀. bẹ́ẹ̀ni because ideology wa fẹ́ jọra wọn mi ní ó yẹ kó kúrò lára Nàìjíríà ṣé ẹ̀gbọ́n nǹkan tí mo sọ ni mi ní ideology wa kò bá títí wa mu àwọn kankan ló ń fa Nàìjíríà sẹ́yìn. ṣé bẹ́ẹ̀ ṣe wọ́n yẹ kí Yorùbá kúrò lára Nàìjíríà kí Yorùbá dá dúró. ṣẹ́tìrì tí Buhari south ẹni sọ̀rọ̀ tí Buhari south tabajọ wà pọ̀ and the same ideology and think the same way. kí ló dé dàbí pé kí Yorùbá dá wà kí ló dé dàbí lọ pé ẹ fẹ́ Yorùbá nìkan kó dá wà. ẹ má yẹ ká máa parọ́ fúnra wa ẹ má yẹ ká máa parọ́ fúnra wa ìṣẹ́yìn Yorùbá nation no kíní wishful thinking ni mi ò kó lè ṣẹlẹ̀ ní generation wa yìí. kílẹ̀ pé visual thinking àbí kílẹ̀ pé. wishful thinking. mi ò kó lè ṣẹlẹ̀ ní generation bóyá tí gbogbo wa bá ti kú kò lè ṣẹlẹ̀. èmi ṣì máa lo 100 sí. ìgbàgbọ́ ẹni tó ń sọ̀rọ̀ ni ìgbàgbọ́. no that is the fact now. mo fẹ́ bèrè ọ̀rọ̀ kan ṣé olórí Sunday Igboho náà ṣé wọ́n ti support aṣíwájú. mo fẹ́ bèrè ìyá Yorùbá tí wọ́n bá ní kí bàbá yìí di bọ́ǹbù mọ́ra kọ́ wá sáàrin ibi Yorùbá wà bàbá ilé ìlé di bọ́ǹbù mọ́ra o. báàlẹ̀ ń sọ̀rọ̀ báyìí báàlẹ̀ ń sọ̀rọ̀ kí ni mò ń sọ ọmọ Yorùbá ní mí mò ń sọ pé. ṣé n tó ń ṣẹlẹ̀ yóò kàn yín. ẹ máa gbọ́ bóyá ń jẹ́ bá jẹ́ Yorùbá tí mo sọ bọ́lá máa jẹ́ bóyá bí Fúlàní bí wọ́n ṣe ń pa àwọn jẹ́ Fúlàní. ta ni Fúlàní. ìyá yín wá jẹ́ Yorùbá ìkọ́ni méjì máa jẹ́. ẹni sùkúrù náà bàbá wa mẹ́ẹ̀dì. mi ò lè rí bí lára mi lórí social media ni ọmọ Yorùbá pọ́ńbélé ni. bàbá wa mẹ́ẹ̀dì ẹ gbọ́ tèmi. ọmọ òkúdó àgbà ni mí. ṣé mo support wọn ni. no à ń bèrè mo èmi ṣe sọ pé kí Yorùbá fẹ́ kó dájú ẹ kẹfẹ kó kó now ìyá Yorùbá mo fẹ́ bí ẹlẹ́rìí kankan sà gbogbo lé bóyá wọ́n wò pé ṣé àtúndàkọ ni ó ní akéwì mo ní pé ṣé àtúndàkọ ni ìyá Yorùbá tíǹkì wọn ni ṣé àtúndàdúró bọ̀ kò pọ́sibú. ẹ jẹ́ kí n bí wọ́n lè rè béèrè kan. èmi ò bá yín wí mi ò dẹ̀ bú yín mi ò sọ ìgéèsì yín báyé wà yìí tí kì í kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ oyè yín ṣé rí ohun tẹ́ bá sọ ẹ tí wọ́n fi lè máa sọ̀rọ̀ pé bóyá bákan pé bóyá Fúlàní àpèkéré kan ní ẹ sọ reason ẹ máa gbọ́ no ẹ má bínú ẹ mọ̀ n fẹ́ kẹ́ sọ reason ohun tẹ́ ẹ rò àtòhun tẹ́ ẹ rí ẹ máa ní reason náà ẹ kò lè sọ ọ̀rọ̀ ẹ kò lè sọ̀rọ̀ ẹ ní sùúrù ẹ sọ reason ẹ má jẹ́ kí emotion kó máa be cloud wa tàbá ń ṣe nǹkan ẹ jẹ́ ká máa apply logically kò possible. how why bàbá wa rẹ̀ emotion tó bá because kò ní ọtí ẹ ní iṣẹ́. àfi tó gún bá ṣẹlẹ̀ àṣẹ ìfẹ́ kó gún ṣẹlẹ̀ Nàìjíríà. jẹ́ ìfẹ́ jagun ni. nǹkan tí mi sọ náà ni kò possible. ìyá Yorùbá dẹ́ẹ̀bà ti ní point ẹbí bàbá béèrè ìdájí ẹbí rẹ béèrè. mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan gbogbo wọ́n lè yọ̀rọ̀ kan. ẹ bá wa fún bàbá sọ́kù lọ HRM láyé. Mr. Ahmed ẹ kú ọgbọ́n ẹ kú ohun ṣe lórí kí ṣe lórí kí ọmọ ẹlùkù mẹdẹmẹdẹ ni ọmọ ẹlùkù mẹdẹmẹdẹ ọmọ malẹ. níbo ni Ìkòròdú ti lọ ọmọ Òkòdó tó bá jẹ́ ìdíje Ìkòròdú ni Ìkòròdú ọ̀gá ìbò náà ti kúrò
ibo lágbolé wọn tán ti dé Ìkòròdú. àṣebí Rẹ́mọ ni ṣé mi fẹ́ wọn èmi ò ní sùn lára lóṣù àmì Ìjẹ̀bú ni wá Rẹ́mọ láti kúrò ní kíni ọ̀gá ọmọ balùfọn ni wọ́n. ẹ má lọ bẹ̀ yẹn mọ́. ọ̀gá gangan Rẹ́mọ ló ti wá. kẹ́kẹ́kẹ́ kíni ọmọ balù ibo ni Rẹ́mọ ti dìde Àjẹ̀bú Àtolóde ni wọ́n pilẹ̀ Rẹ́mọ mọ́jẹ̀bú Òde ní ayé Olúbùṣe àkọ́kọ́ tí ìjà Rẹ́mọ ṣẹlẹ̀. so ti yé yín ní Olúbùṣe àkọ́kọ́ bẹ́ẹ̀ ẹ̀yin wọ́n sọ pé tó bá pẹ́ lóríkì mo fẹ́ kẹ́ kí oríkì yín tó bá jẹ́ pé kò tún òjìrè ní lóòótọ́ sẹ́ẹ̀gbọ́n tẹ̀ ń sọ ni. ṣé mo sọ́kò olúfẹ́ ni mí náà. ṣé mo kọ oríkì mi fún yín sí mi lé mi ọmọ ìlú mẹ́dẹ́mẹ́dẹ́ kíni gbogbo ẹni bá gbé bọ́ọ̀lù ló mọ̀ pé ẹ̀ lọ́mọ ìlúkú. ọmọ ọdún mi ṣe fẹ́ tí bá dá bọ fún mi tí bá sọ fún mi ní ẹ mọ fún mi. Mr. Ahmed ṣe tó ń ṣẹlẹ̀ ìtẹ́jú ọ̀hún. tí mo support wọn ni báwo ni ní point. Mr. Toyin fẹ́ sọ Mr. Toyin bẹ̀ gbóhùn sókè. pọ́ǹtì mi ni kò sọ ẹ sọ reason mi ò ohun dẹ́ sọ yẹ ní reason so reason reason ni pé no wọn náà ò fẹ́ ẹ má mi ṣe wọ́n ní pé kò lè ṣẹlẹ̀ wọn náà ò fẹ́. Mr. Ahmed fẹ́ fún wa ní reason. no ẹni sùúrù kò sẹ́ni tó fẹ́ succession àbí sovereignty àbí succession ni àmì ìbí ṣe wà ní ṣe succession. bọ́ kò lè ṣẹlẹ̀ ẹni sùúrù tó bá jẹ máa ẹjọ́ fún wọn ní time náà yẹ kó sọ̀rọ̀. ẹni sùúrù tó bá máa ṣẹlẹ̀ kò ń ṣe generation wa at least I'm 70 to 50 tí bá lu àwọn 50 years láyé àbí tí wọ́n rẹ̀ mọ́ gbogbo àdáwà ń bì yìí ìṣẹ́dá kẹ́ káwọn mi jẹ́ 40 àbíkọ́ ti gbẹ́nu dé 50 tẹ́ bá ní 50 years láyé. èmi lè máa dín kúta máa gba ìbánisọ̀ o. ẹ máa mú ayé lọ tẹ́ bá lọ àrẹ́lá 50 years láyé. pẹ̀lú ògùn èmi lè máa gbà pẹ̀lú generation ló máa bẹ̀rẹ̀ emotion ẹ jẹ́ ká máa ní sùúrù pẹ̀lú we have to be logical. gbogbo eléyìí emotion ni gbogbo eléyìí. bílẹ̀ wọ̀ ṣe ní bàjẹ́. ọmọ Yorùbá pọ́nbélé ni mí. ẹ jẹ́ ká ṣe bílẹ̀ wọ̀ ṣe máa gbọ́ ìlú mímọ̀ sí máa sọ kan. èmi dẹ̀ support Fúlàní báwo ni pààyàn mi ò support Fúlàní mi dẹ̀ never support Nàìjíríà. àwọn kan ló gba Nàìjíríà. igbe Yorùbá nation bóyá Yorùbá nation ẹ má yẹ ká máa múra hàngàn kò ń ṣe generation wa that's the fact. generation tèmi ni o ó bí mi ló bẹ̀rẹ̀ máa ṣe. ok mi ti bọ́. Mr. Ahmed ẹ jẹ́ fún mi ní reason ẹni mo bá ti sọ̀rọ̀ lẹ́yìn blọọgì yín mo ń drop. no ẹ fún mi ní reason tó fi lè jẹ generation wa. ṣé à push tó ni àbí a lè get kì í ṣe à push tó ni àbí. ẹni sùn constitutionally kò lè happen wọn ní jẹ́ kó happen. ẹ má yẹ ká máa múra hàngàn Sunday Igboho ṣé kò ń ṣe aṣáájú náà campaign fún sí i kò ń ṣàwọn ló wà ní forefront Yorùbá nation tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ṣàjọ́jú náà campaign fún sí i ká máa mọ̀ ju wọn lọ ni. ẹ wo ṣẹ́tìrì nǹkan tá a máa ṣe ní pé ká gbàgbára lọ́wọ́ gbogbo nǹkan tá a ṣáájú ń ṣe ń sìn yìí tó fẹ́ gbàgbára lọ́wọ́ àwọn Fúlàní yẹn wáyé tó fi ń bàjà náà ó ṣe tax reform Nàìjíríà ní gbogbo Áfíríkà Nàìjíríà ló ní lowest tax jù ìgbà tá a ṣáájú tó gbàjọba ní 2023 our tax to GDP was 9.5 lowest in Africa. Lówó Buhari ti bá gbó ẹ̀jẹ̀ so aṣáájú reform tax ó ń bá àwọn Haúsá níbi kan wọ́n kì í san tax ní Nàìjíríà àwọn olówó náà kì í san tax àwọn tálákà náà san tax so tax reform tó ṣe ń sìn yìí ó máa yẹ kí gbogbo wọn máa san tax wọn ò dẹ̀ fẹ́ san ó pẹ̀lú nǹkan tó ń bàjà kò tí ì lo 6 months ó ti ń parí ó ń gbé not to remember àwọn gangan ní problem Nàìjíríà aṣáájú lè ń bá wọn jà nítorí àwọn ti ń ta wọn so tá a bá kàn yé àwọn Fúlàní yẹn ká kàn yé wọn tó yẹ pé wọn lẹ́nu bẹ̀ mọ́ so Nàìjíríà máa move forward tẹ́tí gbogbo wọn pariwo Yorùbá nation ṣe nítorí Nàìjíríà ò wà pa ni
tó wá kí Nàìjíríà dá ní sọ́mà sọ Yorùbá nation ni. ok tí aṣíwájú bá wá bọ́lẹ̀ lórí èyí tí another plan bá wá débẹ̀ ohun táṣíwájú ti ṣe yìí sí tó bá tún wá reverse ẹ̀ kí ló máa ṣẹlẹ̀. kò lè reverse ẹ̀ táṣíwájú bá lo àfi tí ó bá wọlé 2027 lágbára ló dẹ̀ máa wọlé tó bá dé wọlé 27 ẹ̀ fi yókù lẹ̀ fọlọ́run àfi tí ó bá wọlé 2027 lágbára ló dẹ̀ máa wọlé. and after 4 years ti 2027 kí ló máa ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni òun ló máa múyàn lẹ̀ kíkú má pa. ìbéèrè tèmi èmi ní béèrè lọ́wọ́ Mr. Ahmed o èmi ní béèrè lọ́wọ́ Mr. Ahmed. aṣíwájú mú Buhari lẹ̀ Buhari débẹ̀ òun pa wá. tọ́ba wá bẹ̀rẹ̀ bí nàìjíríà bá tún pa wá ń kọ́. no kò tí ì jẹ president ńgbà yẹn aṣọ́jú ò tí ì jẹ president. ẹjọ èmi ní béèrè lọ́wọ́ Mr. Ahmed Mr. Ahmed ẹni pé kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá ẹni kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá nation àbí. mi ò ní kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá nation mi ní kò possible. ẹ̀yin èèyàn wa ẹ bá mi dáná tap ẹ bá mi lo promo code Abiola TTS Abiola 223 tap send app tẹ máa fi send owó láti anywhere tẹ bá wà sí Nàìjíríà ní direct deposit ni tẹ bá ti download sórí page sórí fóònù yìí báyìí tẹ fẹ́ send owó kò ní di third party then tẹ bá lo Abiola TTS Abiola 223 immediately kódà kẹ́ send $1 àbí £1 àbí iye kí tẹ bá wùn kẹ́ send lákọ̀ọ́kọ́ tẹ bá fi lè lo promo code mi ẹ gba bonus ẹ jọ̀ọ́ ẹ má bá mi lo promo code mi táwọn tí mo ti jókòó 4 hours nísìn bí ṣe bóyá èèyàn kan ní mo pé àìmọ́ kinní kan wà àbí kinní kan àbí kinní kan o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣeun Mr. Ahmed ẹ on mute Mr. Ahmed ẹ on mute. ok mo mọ yín so ó pè mí èmi kò sẹ́ni tó like Yorùbá nation kò ní ká di region ẹ̀ mú ká máa gbádùn bọ́kú possible àbẹ́rẹ́ ká mú àwọn gan èmi ò tán àmì ṣe wà kí Nàìjíríà dá ní ìkẹ́bí tí ń wà pa. kí dáṣọ bá wá kúrò ńbẹ̀ tẹ́lómi ìdébẹ̀ tó tún wá bẹ̀rẹ̀ sí ní pa wá kí ló máa ṣẹlẹ̀. ó ti náà wọn lè pa wá aṣáájú nìyà òun ṣáà ló túkọ̀ èkó. aṣíwájú gan wà bẹ́ẹ̀ sí wọn pa Yorùbá náà kí ló ṣẹlẹ̀. inú ẹ mọ nǹkan ṣe gbogbo àwọn killings yẹn politically motivated ni ṣe gbogbo àwọn banditry bẹ̀rẹ̀ láti north west ìgbà tí Buhari bẹ̀rẹ̀ Boko Haram ló kọ́kọ́ ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà Jonathan ìgbà tí Buhari débẹ̀ banditry ó bẹ̀rẹ̀ ní north west gbogbo àwọn Kaduna Katsina gbogbo ẹ̀ nísìnyí táṣáájú wọlé wọ́n sún wá sí north central because wọ́n fẹ́ fi discredit aṣáájú pé táwọn bá lo insecurity àwọn èèyàn ní dìbò fáṣáájú nǹkan ló ṣe fún Jonathan táwọn Fúlàní ṣe fún Jonathan 2014 tọ̀dọ̀ kọ́ àwọn militia wọlé pátá yẹn náà lọ ti fẹ́ lò fáṣáájú bá àwọn èèyàn ti gbọ́n àdúrà kan máa ń gbé káṣáájú wọlé ní 2027 tó bá ti wọlé ayé wọn ti bàjẹ́ àwọn náà dẹ̀ mọ̀. àwọn èèyàn ní even Jesus Christ and Muhammad cannot solve Nigeria problem. Nigeria problem are solved now. How? Òun aṣáájú ti ń ṣe yìí náà. Okay, bóra yan pariwo dọ́là ṣe kíní kan ṣé wọ́n pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àti àwọn Buhari Jonathan wọn bẹ wọn ẹ mọ̀ pé bí almost $2 billion la máa fi subsidize náírà kí dọ́là lè jẹ́ bí kí dọ́là lè jẹ́ bí $142 billion là ń waste kó wá sustainable arbitrage wa pọ̀ tó yẹ pé ìtàbá mọ̀yàn báńkì ń sìn ẹgbowó báńkì wọn á fún yín lówó ní àdúrétọ̀ ọ̀fẹ́ bí government rate bí i $100 ẹ lọ fún àwọn ọmọláńtà. Mr. Ahmed tí ìtún ṣọ́ọ̀kì mi lálẹ́ Mr. Adisa 1 minute ẹ yẹ ká round up Mr. Adisa 1 minute ká round up. ẹ ṣe thank you for giving me the opportunity. It's okay, you are welcome. Next time kẹ́ máa tètè kíláàsì. ọlọ́jà kí Nàìjíríà dá èmi kan school lálẹ́ mi this is the first time. ọ̀gá bá ti follow wa kẹ́ máa tètè kíláàsì. ok kò sí problem àyè ṣe. Mr. Ahmed ṣe wà Mr. Adisa ṣe wà mẹ́rin. iye mo ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. ìyá mi ò kẹ́ sọ̀rọ̀ HR Alpha 1 minute ọkà parí tó ó ṣọ́ọ̀kì mi náà bá ibi ọmọ kọ sí Mr. Ahmed ọ̀rọ̀ wọn ibi ọmọ mi rò báyà wọn sí Nàìjíríà tàbí báyà wọn ẹ̀dẹ́ ẹ̀sára báyà wọn ẹ mọ̀ bí ẹni pé wọn gbogbo ń tà ń ṣe bí ẹni pé kò tiẹ̀ yé wọn. bẹ́ẹ̀ ni mo mọ formation Nàìjíríà gan jù yín lọ so gòjì gómìnà fẹ́ so but èmi ò believe nínú emotion
àwọn tó ń pa nísìn emotion ni kò sí wàhálà Mr. Andrew ṣé mo support àwọn tó ń pa ní ẹgbẹ́ nǹkan tí mo ń sọ ní báwo ni mo support ní kọ́ máa pa yẹn. nǹkan tí n tiẹ̀ fẹ́ràn tí mo rántí ń sìn torí mò ń gbọ́ tó ń pariwo ṣàríà lọ everywhere ṣé kì í ṣe yẹn náà tún fẹ́ fi mú àwọn ọmọ Yorùbá because CBS náà fẹ́ gbà wọlé. kàgọ́kọ̀ ṣàríà lọ. báwo la gbogbo ṣàríà lọ òṣèlú ṣàríà lọ ní circular country ní Nàìjíríà náà. bẹ́ẹ̀ bá gbé ṣàríà wá ọmọ ìkólé mi náà. àwọn Islam sọ pé wọ́n fẹ́. gbogbo ẹni bá gbé ṣàríà wá òkú ló máa pa yín gbogbo ẹni bá ti gbé ṣàríà wá òkú ló máa pa òkú ló máa pàdánù. a lè lo Bíbélì àti Kùránì fún yín mọ́ òkú ló máa pa gbogbo ẹni bá gbé. àwọn Muslim ti jáde gan. Ká máa bọ̀ a máa bọ̀gùn fún wọn ní a máa bọ̀gùn fún wọn bá ló ayé gbogbo rẹ̀. Ifẹ̀ ni mí ọ̀tún fi òsì Ifẹ̀ ni mí ẹni ọba bí ire kó gbéra dáadáa wá ògùn ló máa pàdánù. bàbá yìí ẹwà ní bọ́lá lọ emotion ló ń ṣe gángan. +17. ó yá. +17. emotional now 18. emotion kọ́ ni emotional kọ́ ni. emotion ní bẹ́ẹ̀ kí nìkan 570. tí ẹ bá jókòó yẹn máa analyze nǹkan critically ni. kò sí nǹkan tó fẹ́ analyze so ti yé law tí wọ́n ń lò ní northern ó yàtọ̀ sí north ó yàtọ̀ sí law tá a lò ní south. ṣùgbọ́n àlẹ́ yìí wá sọ pé sákúlà gbé ní sákúlà ní Nàìjíríà. tọ́wá lo ṣàríà lọ everybody ní sí prison sí wọn ní dìtẹ́lẹ̀ sí prison. ẹ la máa dá sẹ̀ríà fúnra yín lọ́dọ̀ yín àwa ní sẹ̀ríà ń dá fúnra wa ẹni bá fẹ́ sọ́ọ̀sì a máa bẹ́ ẹja ògún kò ayé rẹ̀ máa bàjẹ́ ní ògún ló máa pa ẹni bá ti gbàbọ̀dé kó lẹ̀ kárò jíire ògún ló máa pàdánù. àwọn tó ṣe ń béèrè fún sẹ̀ríà lọ àwọn tó ń béèrè fún sẹ̀ríà lọ wọn ní làákàyè. kẹ́mọ bí ọ̀rọ̀ ti wá ní o. à ń gbọ́ yín sà. àgbẹ̀rẹ̀ bàbá à ń gbọ́ yín sà. ìyá yẹn dẹ̀ pé Sunday àwọn alábòsí ni. májàsọ́lá ti mú. alábòsí. ó ní ẹnìkan bábábábá yìí Ìgbòho lòun ò bẹ́ẹ̀ ní bọ́ọ̀bù já Ike ó wà láyé ó wà láàyè ó ní kí Sunday Ìgbòho kó pe Gani Adams ó dẹ̀ ní máa ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ pé. olóyè kò sẹ́ni tó ń gbọ́rọ̀ sí lára tí ó ń gbọ́rọ̀ sí lẹ́nu Ọlọ́run máa ṣàánú ẹ̀. àwọn fẹ́ kí Sunday Ìgbòho kóhun àti Gani fojú rinjú. Wo bàbá máa ń sọ̀rọ̀ kan pé ikú tó bá fẹ́ pààyàn tó ṣìrìyàn ní fìlà kéèyàn máa dúpẹ́ ni kéèyàn dẹ̀ máa kíyè sára. Ilé Gani ni Sunday Ìgbòho ń lọ Sunday Ìgbòho kọ pé ààrẹ ṣe wà nílé àwa ń bọ̀ ní àwọn ará bíbá lọ pàdé Sunday Ìgbòho ní Gúrú Màrájì. Ṣé gbọ́ mi? À ń gbọ́ yín sà. àgbẹ̀rẹ̀ bàbá lákàyè yóò ní kúrú. Gbogbo yẹn náà Ìgbòho ò tí ì rí gẹ́gẹ́ bí ọ̀ràn. Wọ́n ṣe interview fún Sunday Ìgbòho ní sọ́kà mo wà ń bẹ̀. Wọ́n wá débi ọ̀rọ̀ pé Aládìsá ohun tẹ́ ń ṣe ìhàwó ní ààrẹ Gani Adams kọ́ sí. Olóyè Sunday Ìgbòho wá sọ wípé ẹ fọwọ́ kàn wá. Tá a bá ti jáde ẹ fọwọ́ kàn wá wò ìgbà yẹn lẹ́ máa mọ̀ bóyá ibà Gani Adams ó sọ́pọ́ọ̀tì wa kò sọ́pọ́ọ̀tì wa. Ẹ gbọ́ irú ìfẹ́ wo lẹ tó fẹ́ kí Sunday Ìgbòho náà síta. Ṣé rí ìkórìtà tá a wà yìí tí a bá fẹ́ forí ọkà ọmú ẹ jẹ́ kí Gani Adams àtàwọn ọmọ ogun 5 million kan wà lọ́tọ̀. confam. Sunday Ìgbòho tí ò lọ́mọ ogun bó ṣe máa ń ṣe wẹ́rẹ́ yẹ tọ́lọ́mọ bàmí dẹ̀ ń gbà fún tó dẹ̀ ní rẹ́kọ̀dù tí ò mú F9 tó mú excellent ẹ jẹ́ kó máa ṣe títí ẹ lọ. àṣẹ́gun. Ṣé ń gbọ́ mi o? bàbá ẹ ní sọ̀rọ̀ tán. Ṣé ń gbọ́ mi? àgbẹ̀rẹ̀ bàbá. Ó yàtọ̀ sọ́ máa lè. Ṣé ń gbọ́ mi sà? Sunday Ìgbòho ń ja ẹnu ní janujanu ní Sunday Ìgbòho ẹnu yẹn náà ní Sunday Ìgbòho ń jà níjọ́ tó wọ Kogi gbogbo àwọn Fúlàní tó wà ní Kogi sábà nù. Ṣé ń gbọ́ mi ìyá mi? À ń gbọ́ yín sà. Mi mọ̀ bí mi ẹ̀sìn gbọ́ mi o. À ń gbọ́ yín o, à ń gbọ́ yín sà.
ẹ kárígò bẹ́ẹ̀ gbọ́ Èkìtì ẹ continue à ń gbọ́ yín sà à ń kọ́ gbọ́ yín. ẹ kárígò bàbá. hello jánu ní Sunday Igboho ó ń fẹnu wú géètì ni ó ń fẹnu wú géètì ni nígbà tá a máa wọ Okunland àwọn Fúlàní ti sá dànù ó gbà tó máa di àárọ̀ on the 16 àwọn ọmọ Fúlàní jáde síta pé kí state government àti federal government kó tètè bá wọn wá kankan ṣe sí o because they know what Sunday Igboho can do jánu dẹ̀ ní ṣùgbọ́n ẹni tó pera ẹ̀ pé òun ọmọ ogun òun lọ́mọ ogun 5 million àǹfààní wo ló ti ṣe fún ìran Yorùbá mo sọ nínú program mi lénìí ní ìkórìtà tá a wà we must not fail tẹ́nìyàn bá dẹ̀ fail tẹ́nìyàn bá fẹ́ fail tí kọ́pìnì kan tẹ́ bá dá lé iṣẹ́ lẹ̀ tẹ́ ẹ̀ bá fẹ́ kí kọ́pìnì yẹn kó wọlé ẹ̀ gbà síbi àwọn tẹ́ fẹ́ gbà síṣẹ́ ẹ̀ wá ti nílẹ̀ lẹ́ máa fi gbà wọ́n síṣẹ́ ṣé èèyàn kan lè sọ fún mi rẹ́kọ̀dù tí Gani Adams nílẹ̀ Yorùbá Sunday Igboho tó ń pè ní àfẹnuwú géètì ó ṣe ti Ìbàràpá láṣeyọrí ó ṣe lóògùn state ní àṣeyọrí ó ṣe lẹ́kìtì bíbẹ̀ ní àṣeyọrí ó tún lọ sí okun màmá mi rò pé ẹ rí fídíò yẹn à ń lọ ní ó kù díẹ̀ ká wọ Ẹrùkú ẹ wá wò báwọn wọ́n gbọ́ pé Sunday Igboho ti gbọ̀lú ẹ wá wò bó ṣe fonílé pápá tán sá lọ tán yóò fi màálù wọn lẹ̀ jánujánu. ṣé ẹ rí wọ́n pe kinní kan lọ́dọ̀ wa bíbẹ̀ ní àdàlú ní ìmọ̀ bí ó wà ní ọ̀dọ̀ yín. àdàlú ẹ̀wà àwọn tó ń ta ní kan lórí òkúta náà wà bẹ́ẹ̀. ṣé ẹ rí nínú àdàlú yẹn ẹ lè bá òkúta ń bẹ̀ ẹ lè bá kòkòrò ń bẹ̀ tẹ máa gbé yín lé òkúta báyìí tẹ agbárí yín ló ti máa dún we don't want àdàlú this time around. bẹ́ẹ̀ ni náà àdàlú wà ó wà mo máa dàlú dára wá gbọ́dọ̀. mo sọ ọ̀rọ̀ kan mà ẹni tó bá tó ní ìgbà là ń fọ̀rọ̀ ọ lọ ṣe gbọ́ mi ìlú kan wà lẹ́kìtì bíbá tí ò lè gbàgbé Sunday Igboho láéláé aago 12 òru làwọn ará bíbá yìí jáde ọba ìlú yẹn wà lára àwọn tó ń ṣọ́ ìlú yẹn ló pè mí pé bàbá Èkìtì nǹkan bẹ́ẹ̀ làwọn rí aago 12 yẹn ni mo pe olóyè Sunday ọmọdé yẹn Igboho wọ Èkìtì ní aago kọ́ òru ló jẹ́ máa kí a lè fi gà níbẹ̀ ló lọ́wọ́ kù sí bàbá bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ Gani ní pé ká má pe òun sì kéré Ààrẹ Ọ̀nà Kakanfò tó ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò fàájì ni ẹnì kí rí fàájì yẹn tó ẹ fi Sunday Igboho lẹ̀ ṣẹgbọ́n mi ẹ jẹ́ kó ní kálukú ó ṣọdẹ títí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ inú mi ṣe mọ nǹkan tó mú inú mi dùn ni wípé gbogbo àwọn ọba Èkìtì pátápátá sọ wípé Sunday Igboho làwọn fẹ́ nígbà tá a dẹ̀ dé Kogi náà àwọn ọba Èkìtì àwọn ọba Kogi sọ wípé no going back ni o ìwọ lolúwa wa the same thing Ondo bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ wọ́n ń jìyàn gbé ní Àkúrẹ́ àti Arigidi níbi tí Gani wá kí ló dé tí ò kọ́ ọmọ ogun bóyá ìjọba ò tí ì pàṣẹ káwá wò bí ọtún gbàgbá òkú lọ yẹ bóyá ìjọba ò tí ì pàṣẹ fún un. màmá mi nínú mi dùn pé àwa ò kà ìyàtọ̀ wà láàrin ẹ máa gbọ́ mi mà ìyàtọ̀ wà láàrin excellent and F9 àbí bẹ́ẹ̀ kọ́. Anybody jà olóyè Sunday Igboho anybody jà tí ẹ ló ń ṣe ṣe rí irú ẹni Ọlọ́run bá ti dá mi orú Sunday Igboho yẹ ẹ rí pé tó bá máa sọ̀rọ̀ á sọ gbogbo tó wà nínú ẹ̀ tán lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní àwọn tó ní òun ti lè sọ̀rọ̀ jù ó ní wọ́n fẹ́ràn òun náà ni wọ́n àfẹ́ kó òun jì sọ ní àwọn tó dẹ̀ lóhùn ò sọ̀rọ̀ wọ́n fẹ́ràn òun náà ni wọ́n fẹ́ gbọ́ tẹ́nu òun ni òun ò ráyè kágbé èèyàn sínú tó ẹjọ́ ẹ má jẹ́ ká corrupt Sunday Igboho mọ́ wa lọ́wọ́. Let me give you another example kí tó bá lọ́ba. Onímọ̀ fi mọ́ nìyẹn wọlé lẹ́ẹ̀kan pé ẹ má ha lẹ̀ má ládìsá mi. Bẹ́ẹ̀ ni o, àdìsá àdé. Ìwé òyìnbó ó ṣe tẹ́nìkan ò ṣe rí. Ẹ máa lẹ̀ mọ́ má já sọ́la. Màmá mi, orun tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ó ti kọ́kọ́ ṣẹlẹ̀ sí Gani rí.
ní ayé Jonathan they give Gani 2 options. mi mọ̀ bí ẹ̀ ń gbọ́ mi máa. à ń gbọ́ yín sà. à ń gbọ́ yín àgbọ́yé bàbá kò ṣẹlẹ̀ ní Jonathan o. wọ́n ní ṣé kó fún ní security OPC. authentic ẹ ṣe wú authentic nìkan ló fún mi ní gift ẹ ṣe jàre God bless you à ń gbọ́ yín sà. tàbí kó fún ní contract ọ̀pá epo Gani ní kó fún ní contract ọ̀pá epo. ọ̀pá epo ló gbà ó dẹ̀ gba 50 billion àbí sẹ́lò ló gbà bí i 60 billion ló gbà 60 billion ló gbà ẹ̀. màmá mi kẹ́rì mà ẹ máa gbọ́ mi mà. èmi ò lè lọ kóòtù o. màmá mi ẹ máa gbọ́ ohun tí àwa ìbá sọ tí àwa ò bá wá díẹ̀ dé tí ò bá jẹ́ pé omi tó wà l'Amẹ́ríkà táwa ò lè wọ mọ́tò débẹ̀ tí n bá fẹ́ wádìí yín mà mo lè ya owó mọ́tò wà tọ́dọ̀ yín. Ògúndé o. ṣé ẹ gbọ́ mi mà. owó 60 billion lẹ́yìn 60 billion yẹn Jonathan tún fún ní àwọn owó kan empowerment for the OPC member. ó ṣe. yes á dá fún yín bàbá mi ò ní gbọ́ kú yín. àwa ní ẹ̀rí ẹ máa gbọ́ mi mà àwa ní ẹ̀rí lọ́wọ́ tó jẹ́ pé àwọn tó ṣẹlẹ̀ sí tí a jọ ń sọ̀rọ̀ lójoojúmọ́ náà nígbà tó kù ti Sunday Igboho tí bàbá wa Adéwọ̀lú Oyínwọ̀lú Iyọ̀wọ̀lú Ògówọ̀lú Ládọjà tó lọ bá Tinubu pé fi ọmọ ẹ̀ ńlẹ̀ fún mi kò ṣe ẹ̀jẹ̀ kankan ìran Yorùbá ló ń jà fún bàbá Ládọjà wa pèsè Ìgbòho kó wá wá sí àkáǹtì ẹ ká tó máa sọ̀rọ̀ nípa security ilẹ̀ Yorùbá Ìgbòho ní rárá bàbá yìí fi àkáǹtì ilẹ̀ ò máa pẹ́ ọ̀rọ̀ security yẹn ní kẹjẹ ká fẹ́ mú gbọ́ kí n bá parọ́ alẹ́ làwa wà níbà yìí àwọn tó ń rìn lálẹ́ wórí mi. ẹ má ṣe pé lórí péjì mi jàre bàbá Èkìtì. ṣé ní èpè kọ́ nìyẹn mà kẹ́ ẹ lè mọ lórí gbogbo ìtẹ́ ìsọ̀nsì ìyá kan pè wọlé wọ́n béèrè question wọ́n ní àwọn tó ń sọ pé kan parí wọ́n ní ṣé Gani Adams ló rán wọn níṣẹ́ ni àbí àwọn èèyàn ń ṣe voluntarily. màmá mi máa gbọ́ ẹni téèyàn méjì bá ń jà náà máa parí ẹ̀ Sunday Igboho ráyè ìjà ṣe gbọ́ mi. níjà rẹ bá. ráyè ìjà àlàáfíà lọmọlọmọ wà fún àwọn tó ń jà ẹni kí Gani wá ẹni tó ń bá jà wájú ẹni tó sọ wípé ìwà káàkiri ilẹ̀ security yẹn ni kẹjẹ jẹ́rí tó bí wọn nú òun náà ni ìrù ẹkùn tó ń bọ̀ ni torí èèyàn kan dídí pè mí pé àwọn tó jẹ́ ẹkùn gẹ́gẹ́. ìgbó ẹkùn tó máa ń ná ọmọdé tó máa ń nàgbà àwọn ọmọ aláìgbọràn. ó ní àwọn tó ẹni sọ yẹ ká gbọ́ ó ní ẹni tó jẹ́kùn àbí kílẹ̀ sọ. ó dìídí pè mí lójoojúmọ́ náà ń gbéra wọn ṣèpè o èmi náà bẹ́ẹ̀ ń ṣe back to back fún wọn ó ní àwọn tó jẹ́ ẹkùn ó ní ọmọ Gani Adams lòun òun kìíní kan ṣáàmà ní Ogun State bí àìbàfọ̀ ló pẹ́ra ẹ̀ ó ní àwọn tó jẹ́ ẹkùn gan wọn àti ìrọ́nà lọ èèyàn kan bá jáde síta wá ń pẹ́ra ẹ̀ ní ìlú ẹkùn. ó ti get started. mo wá ní ìlú ẹkùn yẹn ló máa pa ẹ́. ó ń clear Yorùbá wuyì ó ń clear. àṣẹ Ìdùmarè. àṣẹ wà. àwọn olórí ibú. ó ń clear. àwọn tó láyé máa ń fẹ́ràn Gani. ìjọ ìlú ẹ má ṣe pé wọn àgbàlagbà ẹ jẹ́ pé Èkìtì dé ẹjọ́ à ń gbọ́ yín sà. ẹ jẹ́ kí n tó fún ẹlòmíì láàyè mà ẹ má jẹ́ ká pa nǹkan méjì tó yàtọ̀ síra wọn papọ̀ Yorùbá ní ohun tó bá jẹun la fi ń wé ohun èèpo ẹ̀pà ó jọ pósí ẹ̀rí fáìlì ó jọ fàlí àbí bẹ́ẹ̀ kọ́ mà. bẹ́ẹ̀ni. ọmọ akíní jagunjagun ni tí a lè kọ àkọọ́lẹ̀ ńlẹ̀ pé ó ṣe báyìí níbi báyìí ó ṣe báyìí níbi báyìí ó tó gbàgbá sùlọ yé níbi báyìí. Gani Adams a mọ̀ ní pé ààrẹ abọ́rẹ̀ of Yorùbá land. ààrẹ tó ṣàbọ̀rẹ̀ ọ̀dàlẹ̀ Yorùbá land. abọ́rẹ̀ ẹ máa bọ̀rẹ̀ òun lè máa bá rí Olókùn festival Ọya festival Ṣàngó festival Òkè Ìbàdàn ohun tó máa ń ṣe nìyẹn. bóyá wọn lọ ń bọ ọgbẹ kí ló lè bá àtò náà ni. abọ́bakú ni. ohun tó máa ń ṣe nìyẹn máa ohun tó máa ń ṣe nìyẹn jẹ́ kó máa ṣe lọ kó máa wàásù ẹ̀ lọ kó máa lọ bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ọdún Ògún ẹ pé Gani ń bẹ̀. ó máa lọlẹ̀ bàbá Èkìtì ó máa lọlẹ̀. àwọn méjèèjì gbé dání ó yàtọ̀ síra wọn kí la wá fẹ́ dà wọn papọ̀ fún. ìjọba pé
ìjọ làbí pé ẹ wá fẹ́ da Man U àti Arsenal papọ̀ mọ́ra wọn. kò jọra wọn. ẹ fẹ́ da ọmọ ọkọ àtọmọ àlè ẹ fẹ́ da papọ̀ mọ́ra wọn. Bàbá Èkìtì sẹ́yìn náà lọ sókè ọ̀dọ̀. èèyàn ojúlówó ọmọ Ìgbòho àti fẹ́ da papọ̀ mọ́ra wọn. Iye òkè ọdẹ ló ṣàṣẹ yìí ló kú báyìí. Òkè ọdẹ kọ. Bàbá Èkìtì sẹ́yìn lọ sókè ọ̀dọ̀. Sẹ́yìn lọ òkè ọdẹ. Àbá ọdẹ ni o, àbá ọdẹ. Àbá ọdẹ là ń lọ. Mo jẹ́ pàṣẹ káàkiri ilẹ̀ Yorùbá kò tẹ́ lọ́rùn. Àwọn àtàdé ń tẹ̀lé lẹ́yìn. Mo ń sọ fún èèyàn wọ́n ní ṣẹ́ṣẹ́ṣẹ́ gbowó fún wa náà láti tẹ̀lé lẹ́yìn. Ṣùgbọ́n ó yàtọ̀ síra wọn. Bàbá Èkìtì. Mo ń dání lò. Sẹ́yìn náà ń lọ sókè ọ̀dọ̀. 100. Àdìsá ti sọ̀rọ̀. Ọba ọba ti sọ̀rọ̀. Àdìsá ti sọ̀rọ̀ ara àwọn láìdíà. Gbọ́dọ̀ ti ṣe ìwé. Lálẹ́ yìí, aago méjìlá ti fẹ́ lù lọ́dọ̀ wa bí aago mẹ́wàá náà dẹ̀ ni. Tí Ìgbòho bá pè lálẹ́ yìí, tí Ìgbòho bá pè lálẹ́ kó yá ní Kwara, tí bá ti ń wo Ìgbòho níwájú, mo lè gbá pẹ́sidẹ̀ntì létí. Ọkàn mi balẹ̀. Dádì wa, àkọ́bí ewé lọ́dọ̀ sílẹ̀ ìjà wà lẹ́wọ̀n gbá létí. 100. Iná ìdílé pẹ́sidẹ̀ntì yẹn, ó ti yẹ kó yé yín. Mi ò gbà ẹ change. 100. Ẹ máa gbọ́ mi mà. Ẹ máa gbọ́ mi, ìyá tá à ń jẹ lénìí tí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ò rò ó. Màmá mi wọ́n dá OPC sílẹ̀ láti 1994. Tí Gani ò bá ti ọwọ́ burúkú bọ OPC tó tú OPC tó fọ́ OPC yẹlẹyẹlẹ ṣé ẹ̀rọ pé Fúlàní alẹ́ máa rí wa pàbọ̀ ṣe gba àpáwá yìí ni. Bá ṣe ń ṣe gbé OPC ìjà náà dà ń gbé OPC OPC ò ní ilé yẹn. Ẹni sùn à ń gbọ́ Yorùbá Èkìtì. Ọdún yìí ni. Nẹ́tíwọ̀kì lọ dábàá yìí. Nẹ́tíwọ̀kì ti lọ ò gbàngbàn. Ẹ káalẹ́ o, ìyá Yorùbá. Bàbá Èkìtì ẹ bá wa round up láàrin 3 minutes sir. Ẹ jẹ́ fún fáwọn ẹni kó lọ́lọ́. Ó dá ẹ ṣeun gan Bàbá Èkìtì. Ẹ bá lọ sókè ọdẹ bá wa fòkè ọdẹ mọ́ bàbá wa Àdìsá ti pàṣẹ. Àdìsá pàṣẹ kan. Ẹ káalẹ́ o, gbogbo ní. Ẹ sùn sókè ọkàn lórí fóònù. Àdìsá ti sọ pé àwọn ń lọ sókè ọdẹ yìí ṣẹ̀ṣẹ̀ wọlé ní ọgbọ́n. Ẹ̀yin náà ṣáájú ṣe bí ìlú yín ni. Àbá ọdẹ ni bàbá lọ. Àbá ọdẹ. Ọdẹ là ń lọ. Ẹni sùn ìṣẹ́jú kan. Ẹni sùn sà. Alọ àríjìnlẹ̀ ni a padà lọ. Ìkọlẹ̀ lọ. Ìkọlẹ̀ kọ̀. Ẹ lọ bí kan. Ó ń pakọ̀ ó ṣé Àdìsá. Bẹ́ẹ̀ni, nígbà tá a ti wá láwọn bàbá wa lẹ́yìn, wọ́n sọ pé wàhálà àwọn Indian gbé ìkókó gẹ́ ta lè fèsùn wọn, ta lè ní àwọn bàbá Adẹ́bí àwọn ọ̀gbọ́dọ̀ bẹ̀rù. Bẹ́ẹ̀ni, àwọn tó ń parí gbogbo àbá ọdẹ ní Kwara lẹ́nu ilé àbá ọdẹ. Àwọn ará àbọ̀ ọdẹ. Abala lọ. Àlòkè ọdẹ. Àlòkè ọdẹ abala lọ. Ó ṣá. Ọba ọdẹ kọ́. Àgbà ni ṣẹ́gun ni ṣe bá bà ní. Ìgbò ó ṣe ti tí ò fẹ́ dé. Ó ṣe ti tí ò fẹ́ dé. Ọyẹ máa jẹ́. Ará àbọ̀ ọdẹ. Àwọn alábà. Mo expect kó lóye lọ sí òkè ọdẹ. Ẹ máa mọ̀ pé ìdílé ńlá lòkè ọdẹ. Ẹ bá gbọ́n sókè. Ṣé rí ìgbésọ̀ kan fún yín? Ṣé rí Gani Adams tẹ́ wò yẹn? Ṣé rí bẹ́ẹ̀ ṣe ń wò yẹn? Ọ̀dàlẹ̀ ni o. Confirm. A ní ẹ sọ̀rọ̀ òkè ọdẹ. Òkè ọdẹ kọ̀. Mo wà lẹ́kọ̀ọ́. Mo wà nínú ọ́fíìsì tẹ́lẹ̀. Mo ń sọ̀rọ̀ Ajé Abacha. But Gani Adams he was our secretary. Ẹni bá máa dairy farm láyéke. Ni mo sọ yìí. He was our secretary. Bàbá mi mọ̀ ẹ́dùn mi kan wà ń bẹ̀. Inú ẹ̀rẹ̀ gbọ́n mi kú sí. Ọmọ ìyá àwọn bàbá yín náà ló kú sí. Ẹ jẹ́ ẹni sùn ká gbọ́ ohun ló fóònù. Lẹ́yìn wọn sẹ̀yìn ló kàn. Ọlọ́run kò ṣe lẹ́rìí mi. Òun ló wá purọ́ fún wa pé bàbá kí lórúkọ bàbá Pàtó
Ipò gba 10 million lọ́wọ́ Abacha. Kó gba 10 million lọ́wọ́ Abacha. Wípé nígbà yẹn tá a bá ń ṣe mítì bá àwọn sójà àwọn ọmọ káwa máa lé wọ́n máa yìnbọn kò ní ràn wá. Ṣó yé yín? Ok. Ní ìgbà yẹn ni àwa ṣe kankan àwa so aṣọ pupa mọ́ ẹnu ìbọn wa. Àwa nǹkan tá a ṣe ìbọn rẹ̀ wá. Àwọn kan ló wá lọ sọ fún pé wọ́n á lọ sọ fún sójà pé tó máa fẹ́ kí kìdí yẹn kó máa mú wa pé ká lọ so ẹ̀ṣọ́ pupa mọ́ ìdí ìbẹ́nu ìbọn wọn. So wọ́n fi àṣírí nǹkan tá a ṣe hàn. Àwọn Gani ló dẹ̀ wá ń bẹ̀. Gani la bá ń bẹ̀. Bàbá wa ò mọ̀ ó ti fi yẹn tàn wá jẹ́ bá ti sákò lẹ́yìn bàbá ọmọ bá ṣe ń yẹ. Àwa la yan láti yan àti pé bàbá yóò ṣe tí a lè tẹ̀lé àwa la ṣe yan bàbá la ṣe yan Gani Adams gbà yẹn. He was our secretary. Mo sọ̀rọ̀ 84 àbí 90 ló máa jẹ́ 90. Bàbá ní parọ́ ẹ̀ ní sọ̀rọ̀ tán àwa gan mọ̀ ń pa ẹ̀ tí wọ́n sunlé gbà yẹn. Ẹ̀gbọ́n mi inú ẹ̀ lọ sunlé ẹ̀gbọ́n mi tó sun odidi ẹ̀gbọ́n mi mọ́. Tó jìnnà sí fẹ́ǹsì mọ̀. Ibẹ̀ la ti ṣe mítì. Èmi gan ọjọ́ tí mo wọ ọ́fíìsì ọjọ́ lọ́lọ́ ló yọ tí mo ra àwọn kàtàn tà fún wa lọ́dọ̀ ẹ̀. Ìbọn bà mí nígbà tí mo fẹ́ fẹ́ǹsì jáde nígbà táwọn sójà tán wá. Ìbọn bà mí bẹ̀ kò ó kàn jábọ́ ni ó kàn bà mí ó dẹ̀ jábọ́ sílẹ̀. Bóyá bẹ̀rẹ̀ bá ti gbà lọ. So ibi tí Gani ò bá ti ní owó kò lè ṣiṣẹ́ mbẹ̀. Tí ò bá lóúnjẹ jẹ kò lè ṣiṣẹ́ mbẹ̀. Ó tán bàbá yẹn ikú bàbá olódá ikú kí bàbá yẹn kú bẹ́ẹ̀. Because bàbá yẹn. Fáṣẹ̀hùn ló dáa fún Fáṣẹ̀hùn náà olópa Fáṣẹ̀hùn náà. Tó dára alẹ́ ókè ẹ má gbogbo nígbà tí Sunday Igboho tó wà ní Germany kò sọ pé òun kò dá sí wa o. Ó ṣe rí i pé Sunday Igboho lọ sí kíní tó lọ sọ́dọ̀ wọn bá lọ lówó wọ́n ṣe sọ pé wọ́n ní kó lọ́wọ́ ìgbà ní ṣe mọ̀ pé òun fẹ́ dá sọ̀rọ̀ kíní tó sọ pé ó lọlẹ̀ ó gbọ́ kó tó lọlẹ̀. Ó ló máa lọlẹ̀. Kí ló ń lọlẹ̀? Ó mọ̀ pé ìdára ti pọ̀ jù fún mi pé anywhere ló fẹ́ kó máa wà. No, lọ́dọ̀ ṣe pẹ̀lú Fáṣẹ̀hùn náà nìyẹn náà. So lọ́rọ̀ kan sẹ́yìn náà fọwọ́ sí pé kán jọ ṣiṣẹ́ papọ̀. Ẹ má sọ̀rọ̀ yẹn mọ́ Yorùbá wù. Yorùbá wù yẹn má sọ̀rọ̀ yẹn mọ́ sẹ́. Ẹ má sọ̀rọ̀ yẹn mọ́. Ẹ má sọ ọmọ. Ẹ káalẹ́ ńlẹ́ o. Ẹ káalẹ́ o. Ẹ ṣeun sàn. Bóyá ẹ fẹ́ náà ni mo máa ṣàlàyé fún mi. Ẹ káalẹ́ ọ̀bọ̀ ọ̀ṣọ́ tó bá wà dá sọ̀rọ̀. Aláàánú òkè ọjọ́ ọmọ Sunday Igboho dání. Àkókò dáa lágbára Olódùmarè. Àmì àṣẹ. Ilé káàrọ̀ òjìrì ní ìbàjẹ́ o. Àmì àṣẹ. Àṣẹ Ìdùmarè. Lọ́lá àwọn ẹni bí Ọlọ́run jẹ́ ó bàjẹ́. Ọlá àwọn ẹni bí. Ọ̀tọ̀rọ̀ sọ bọ́tò ìyàwó mi bí kí mo fẹ́ lọ gbọ́mọ. Ìyá Yorùbá. Ìyá Yorùbá wuyè. Tẹ́ bá tún ṣàdúrà kan bẹ́ẹ̀ máa dà yín nígbà jù ní à ń gbọ́ yín. Ẹ kú ètò. Mo kí gbogbo etí tó ń gbọ́ mi. Lágbára Ọlọ́run alààyè á ní rásoko ẹrú. Àṣẹ. Ṣé ẹ rí àwọn bàbá kan máa láṣìwèrè yẹn ló ń gbèjà lù. Aṣìwèrè yẹn kọ́ ló máa ń gbèjà lù. Ohun tí kálukú bá ṣe lónìí ọ̀rọ̀ tán ní lọ́la ìtàn là ń kọ. Ẹ̀yin ẹ tún pa mí. Màmá dágun lálẹ́ yìí. Ṣé ẹ rí ẹ má bínú gbogbo èèyàn bí n bá ṣe sọ o. Ẹni bá máa fọ ìlú mọ́ kò ní ṣẹgbẹ́. Torí ẹni bá ṣẹgbẹ́ á ní gbìmọ̀. Ìgbìmọ̀ ìdẹ́ jẹ́ kẹ́gbẹ́ tò. Nítorí alámọ̀ràn á ti pọ̀ jù. Gbogbo ẹni máa gba káàárọ̀ òjíire kò ní ṣòṣèlú o. Òṣèlú tó ṣèlú fẹ́ jẹ lòṣèlú ń wá.
ṣé o gbolé ń gbọ́ mi? Ṣe rí àti ọ̀tún àtàlàáfíà ẹni bá fẹ́ fọ̀lú ìmọ̀ á dá dúró ni. Ṣebí kòṣèlú tó dé láti ń ṣe ilẹ̀ wa. Ẹni bá fẹ́ gbára rẹ̀ lọ́wọ́ ọba á jẹ́ jagunjagun. Tí ọba gan máa rí i pé akọni rèé ẹ mọ̀jà gbéná wojú rẹ̀. Ọba ló dẹ̀ nílùú kì í ṣòṣèlú. Ṣùgbọ́n wọ́n ti gbágbára fún òṣèlú. Òṣèlú gan ló ń darí ọba. Ṣùgbọ́n gbogbo ẹni bá máa léwájú ìrìn àjò yìí kán kọ́kọ́ dúró kán má bòṣèlú kankan ṣe. Àwọn jagunjagun tí a ka ìtàn wọn tí ọba gan bá fẹ́ ṣe bálabàla. Bàbá mi. Àgbọ̀wọ̀. Ẹ sọ bẹ́ẹ̀ sọ lọ́gbọ̀gbọ̀. Ibi àwọn tẹ́ ẹ sọ kò yé wa gbogbo. Ibi mò ń lọ gangan ni wípé ṣé ń gbọ́ mi. Ẹni tó bá máa jà fún ìlú kó má dúró ti olóṣèlú. Kò lè ṣe é. Okun tá a lọ sà tí ò bá lọ́wọ́ àwọn àgbà olóṣèlú ilẹ̀ Yorùbá àní lórí ọ̀fẹ́ àti lọ. Tí Sunday Igboho bá lọ ayọ̀ wọlé ayọ̀ jáde ni. Ẹ jẹ́ ká gbára wa lọ́wọ́ olóṣèlú. Di achievement tá a ní Kogi ní Okunland torí pé àtìlẹ́yìn àwọn bàbá ìwà bẹ́ẹ̀ ni. Tí a bá lọ́wọ́ olóṣèlú tí a bá kwárí àwọn olóṣèlú yẹ along Yorùbá ń tanra wọn ní. Ẹ jẹ́ sọ kankan fún yín bàbá mi ẹ má kó wá ṣìnà níbi tá a wà yìí sà. Bàbá Èkìtì ó ti yé mi bí lọ́dọ̀. ẹjọ́ tí Fúlàní bá fẹ́ dì pẹ̀lú Yorùbá wọn á kí ọwọ́ òṣèlú bọ̀ òṣèlú yẹn náà máa play fún wa wọ́n wá kó sí àárín àwọn ọmọ Yorùbá wọ́n á dẹ̀ succeed wọ́n ṣe nígbà yẹ Awólọ́wọ̀ àtàkítọ́lá wọ́n ti tún ṣe nígbà yẹ Tinubu ní sí àtàlágbèsọ́lá. Bàbá mi okun tá a lọ tí ò bá sí ọwọ́ Bọ́lá Ahmed Tinubu ń bẹ̀ tí ò bá sí ọwọ́ àwọn ọba yẹn ń bẹ̀ a lè rí àṣeyọrí kankan ń bẹ̀ sà. Ẹ má jà tọ́lá wájẹ́ o èèyàn ló ń bẹ lẹ́yìn ọgbà èèyàn ló ń bẹ lẹ́yìn kiri kan náà fi ń pè lálẹ́ ìbá o. Tí Sunday Igboho bá máa ṣagídí tó bá máa wọ Okunland mà nù kó jẹ́ pé òru la máa wọlé òru la dẹ̀ máa jáde. Mo sọ my was there Sunday Igboho sì wọ okun lásán ni kò lọ jà ń bẹ̀ àwọn Fúlàní yẹn ti ń sá tán ṣe oríṣiríṣi fídíò. Adébẹ̀ àti ìdẹ́kọ̀ àti ìdè okun ẹnu afẹ́ wọ okun náà làwọn DSS. Ẹ má gbọ́ mi làwọn DSS ti wá dúró dè wá. Wọ́n ń gbọ́ yín o. Làwọn DSS ti wá dúró dè wá níbi tí a dúró sí DSS ṣọ́ wa mọ́jú ni. Ó ṣọ́ wa mọ́jú ni tẹ́lẹ̀ ibi tí àwa yìí máa ń yọrìn lọ́gànjọ́ òru a lè wọbẹ̀ falala ń sìn. Don't let us deceive ourselves. The Boko Haram the terrorists tán bá wa fà lẹ́ni ó lọ́wọ́ àwọn olóṣèlú àwọn Fúlàní nú. Ẹ má jẹ́ àtàrà wa jẹ́ o tó bá jẹ́ pé lóòótọ́ la fẹ́ gbára wa lọ́wọ́ àwọn ará bíbà yìí á pe àwọn olóṣèlú wa tó ti jí ẹ jí àwọn tó sì ń sùn á pe àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó ti jí ẹ jí àwọn àgbààgbà tó sì ń sùn including all our governor all our senator the rep without them we are deceiving ourselves sir. Torí agbára òṣèlú làwọn Fúlàní ń lò lówó lórí. Yorùbá wù yín ṣe wù o. ẹ ṣé bàbá mi. Inú mi dùn gan. Ìyá Yorùbá mo kí bàbá mi bàbá Èkìtì ṣé ń gbọ́ mi. Ṣé ń gbọ́. Bàbá wa soko. Ṣé rí nǹkan tẹ́ ẹ sọ ń sìn. Ṣé ń gbọ́ mi. Tí Tinubu bá fẹ́ ṣe òṣèlú tó bá fẹ́ wùwà wípé Haúsá ni wọ́n gbé ìjọba Nàìjíríà lé lọ́wọ́ kò ní sọ́pọ́tì ilẹ̀ bàbá ẹ̀. Ṣé ń gbọ́ mi. Ṣùgbọ́n anybody tó bá ti sọ́pọ́tì pé ilẹ̀ bàbá lòun fẹ́ jà fún ẹ jẹ́ ká dúró. Ṣùgbọ́n tá bá sì ń fi òṣèlú ṣe kò sáṣeyọrí kan.
Nbi tí mò ń lọ nìyẹn o. Màmá mi, kò tẹ́ mi fẹ́ béèrè lọ gbogbo àwọn Yorùbá pátápátá ni wípé ṣé Tinubu and co ṣé máa padà allow Yorùbá nation? Màmá mi, kì í ṣe ohun tá a lè máa sọ lórí atẹ́gùn bíbá yìí. Ẹ má jà tanra wa jẹ. Àgbọ̀wọ̀. Tí ẹ máa gbọ́ mi mà, ẹ má jà fàjà lórí ìyẹn. Lísì tí mo fi ní pé ẹ má jà fàjà ni pé tí Fúlàní bá fẹ́ dì pẹ̀lú wa, wọn ní túṣu désàlẹ̀ kòkò. Ó dìgbà tán bá ṣe àṣeyọrí yẹn tán làwa ṣe ìwà rí. Lẹ́nu ọjọ́ mẹ́ta bí aláṣẹ ẹ̀ tọ́lọ́run kí ọwọ́ bọ Buba Galadima lẹ́nu. Ó ní we drag Buhari into politics. Because of what? Because of the Yoruba people. We don't want them to take Ilorin. Àbí bẹ́ẹ̀ kọ́ ló sọ. They use politics to deal with the Yorubas. Ẹ má jà tanra wa jẹ. Ṣé Buhari gbé sójú pé òun dì pẹ̀lú wa ni? Gbogbo bá ṣe ń pọ̀ bí Boko Haram ṣe ń pa wá ṣó ẹ̀rí kó sọ̀rọ̀ nígbà yẹn ẹ̀rí kó àdírẹ́sì yẹn. Tinubu can do the same thing. Ṣé gbọ́ mi sà? But kò ní sọ síta, kò ní fi ṣìwàwù. He is a president of Nigeria. He is not a president of Yorubas. But the woman feeling as a Yoruba man làwa fi ń sọ wípé ẹ má jà tara wa jẹ bẹ̀sà o. Hausa Fúlàní wọ́n jèrè Buhari o. Àwọn ọmọ Niger Delta jèrè Jonathan. Tí Yorùbá bá fail tá a bá jèrè Tinubu, tá a bá jèrè Tinubu mà sà, ṣé Àtíkù ló máa wá fẹ́ fọ wa àbí Òbí? Òun ni mo fi máa ń sọ lórí ètò mi sà. Tí bàbá Tinubu ò bá mọ ẹgbà, ẹ jẹ́ ká rán àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ lọ sọ fún Tinubu mú wá bí orú eléyìí tí bàbá wa Olúbàdàn lọ sọ pé bá mi mú Sunday Igboho. Kábíyèsí Olúbàdàn o. Ṣé gbọ́ mi sà? We cannot ṣe sà. À ń jà ìjà ṣe rí ìjà òmìnira tá à ń jà sà. I can tell you tonight politics ni àbí òtán. Ìjà ń gbọ́dọ̀ politics ni. Ẹ̀yẹ́ yọmi ṣó kílí ẹ̀. Èkó kílí ẹ̀ máa gbọ́ mi mà. Mo rí ìgbà tí ìyá Yorùbá Wuyì tó máa ṣe prógrámù ní aago kan aago méjì tájí láàárọ̀ ọ̀dọ̀ wa bíbá ìmọ̀ kó rú lọ́dọ̀ wọn lọ́hùn. Tí gbogbo wa máa pariwo Yorùbá nation nígbà táwọn bàbá yẹ ò dá sí wa kí ni achievement tá a rí mú jáde ńbẹ̀. We did not achieve anything but lẹ́nu wẹ́rẹ́ tí àwọn bàbá yìí táwọn náà wá rí pé lóòótọ́ Yorùbá ti ń parun lọ. Màmá mi mo dé Kogi nígbà tá a tún dé eruku tí empty mo dẹ̀ bú sẹ́kún èmi ni mo ń drive ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi pé bàbá Èkìtì kí ló dé tẹ̀ ké mo ní ìlú ló dàkóró yìí. Number one, ẹni bá dé Okun land tó dé eruku tó dé Òkè Ọdẹ tó dé gbogbo bí tá a gbà jáde sí ìlú yìí ká tó wọ Èkìtì ẹ mọ̀ wípé gbígbà téèyàn bá wà lókè oko ẹrú ni. So let us say the truth, sir. We can't do this thing without the support of our politicians. Àwọn kan ti jí lára wọn, bọ̀tá àwa ò lè máa dárúkọ wọn lójú ní gbangba. Nífẹ̀ẹ́ fún àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kan ti jí. Làwọn sọ fún wọn pé bàbá ẹ̀yin ti jí, ẹ lọ máa jí àwọn tó kù. The reason torí tí àwọn Fúlàní bá fẹ́ dì pẹ̀lú Yorùbá, ìjà wo ló ṣẹlẹ̀ láàrin Awólọ́wọ̀ àti Akíntọ́lá? Tó dẹ̀ jàjàyà àjàkú. Tinubu àti Arẹ́gbẹ́ náà ti bẹ̀rẹ̀ títí ẹ̀ náà. Arẹ́gbẹ́ àti Tinubu náà ti bẹ̀rẹ̀ o. Abíọ́lá màmá mi ẹ máa gbọ́ mà. Abíọ́lá tí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wà lẹ́yìn ẹ̀ pápátá. Wọ́n fẹ́ dàárín ẹ̀rú pẹ̀lú àwọn ọmọ Yorùbá wọn rí dàrú. Wọ́n fẹ́ dàárín ẹ̀rú pẹ̀lú àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọn rí dàrú ìwọ a máa pa ẹni wọ́n dẹ̀ pa. Let us say the truth ẹ wá jà tara wa jẹjọ. Ṣẹ́rí tó bá dọ̀la tẹ́ máa rán agbádá tí iwájú ẹ̀ jẹ́ APC tẹ́yìn ẹ̀ jẹ́ PDP tẹ́ máa gbé sí Sunday Igboho lọ́rùn màá nìkan tètè mi dà. Àwa la mọ ibi tá à ń lọ ẹ̀já gbogbo kó ìkiri tí Fúlàní bá máa dì pẹ̀lú wa ẹ wò ó sì wọ́n ti pín àwọn sí gbogbo pọ́ọ̀tì tẹ̀ dálẹ̀. They want to deal with Yorùbás. Ẹ rò pé Tinubu náà fẹ́ dì pẹ̀lú. Ṣẹ́rí tí Tinubu kọ́ náà máa dì pẹ̀lú Yorùbá náà máa dì pẹ̀lú wa gidi. So mo sọ lẹ́ẹ̀kan sísà Fúlàní jèrè Buhari.
South wọ́n jèrè Jonathan àkókò rẹ̀ tó yẹ kí Yorùbá ó jèrè Tinubu. Ọlọ́gbọ́n ló léyè. Tí Buhari bá lè empty amórí Nàìjíríà tó kóbọn fún àwọn Fúlàní tó ń yìnbọn bó ṣe wù wọ́n káàkiri AK-47 láì gbé pamọ́. Wọ́n fi èké bá màálù. Wọ́n pa 63,000 ẹ máa gbọ́ mi o nígbà ayé Buhari 63,800 ọmọ Yorùbá náà pa. Ní ìjọba bàbá Tinubu yìí wọ́n ti pa 48,000 o. Don't let us deceive us. Tí Buhari bá lè ṣe yẹ fún àwọn èèyàn tí bàbá Tinubu náà bá ní pé ẹ gbà ẹ lọ máa bá mi ẹ fi defend àwọn èèyàn wa tó ẹ̀ṣẹ̀ wa wà ń bẹ̀ ni. Bọ̀tí ká dúró náà kẹ́pẹ́ bàbá Tinubu ẹ lórí bàbá Tinubu bó ṣe rí borí èèyàn ẹ rí ká ẹ bó ṣe rí ká èèyàn àdẹ̀fẹ́ gbà kan lọ́wọ́ ẹ̀ tó máa kó wọ́n máa fún wa. Bàbá Èkìtì ẹgẹ́ mi sọ kìíní kan ṣẹ́rí. Ọwọ́ wa ò tè kú dà nígbà tá a bẹ̀rẹ̀ ọwọ́ wa ò tè kú dà à ń béèrè ikú tó pa bàbá wa. Bàbá Èkìtì àti gbogbo ìbá tó ń wò mí Yorùbáwùyí lórúkọ mi ìwọ kan máa ń kọ mí lóminú ṣẹ́rí lórí ètò Yorùbáwùyí mo lè campaign fún Tinubu mo lè campaign fún anybody tó jẹ́ Yorùbá bẹ́ẹ̀ táwọn bàbá wa yìí ejò ni wọ́n ṣe nínú fún ejò ni wọ́n ní kẹ́ ẹ̀ campaign. ẹ ní sùúrù ẹ̀gbọ́n mi lé táwọn bàbá yìí bá débẹ̀ kí ni garanti tá a ní wọ́n tó débẹ̀ lákọ̀ọ́kọ́ wọ́n ní ọmọ ẹni òṣèlú bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì nísìnyí kúrú náà ti mọ everybody nídìí. campaign kan la ní ìgbà ẹ ní sùúrù lápálàpá ti jẹ́ everybody nídìí the same ọmọ ẹni òṣèlú bẹ̀rẹ̀ wọ́n tó ń sọ fún wa nísìnyí. wáyé tí àwọn bàbá wa yìí tí wọ́n jẹ́ ká dá dúró. Ẹ má lọ bẹ̀ yẹn ọ̀rọ̀ ń bọ̀ ẹ má lọ bẹ̀ yẹn. ẹ mọ̀ pé ọ̀rọ̀ Yorùbáwùyí ọ̀rọ̀ ń bọ̀ ló ń bọ̀rọ̀ bọ̀. Ẹ má lọ bẹ̀. Ẹ má tí ìlọ́wọ́ tẹ̀ mẹ́nu lé yẹn ò tí débẹ̀ tó bá tó time ọ̀rọ̀ máa sọ báyìí. Ọ ti ń tẹ́tí pọ̀. Ọ fẹ́ máa mọ bó ṣe ń lọ ni. Ọ ń tẹ́tí pọ̀. Wọ́n ti ń tẹ́tí lẹ̀ pé níbo ló fẹ́ gbà yọ níbo ló fẹ́ gbà jáde kí ló fẹ́ ṣẹlẹ̀. Bàbá Èkìtì mo láìkì yín gan pẹ̀lú àgbékalẹ̀ yín mo dẹ̀ láìkì àwọn ọ̀rọ̀ tẹ́ sọ ní tí ò yé ọ̀pọ̀lọpọ̀ ẹ jẹ́ kó yé ọ̀pọ̀lọpọ̀ ìdí ni wípé ibi tó ọ̀pọ̀lọpọ̀ fojú sí ẹ ti jẹ́ kó yé oníkálukú ṣùgbọ́n ṣé wọ́n á jẹ́ kí Sunday Igboho rí. Nẹ́tíwọ̀kì wọn o. Nẹ́tíwọ̀kì ń ti lọ. Bàbá mi ṣé ẹ jọ̀ọ́ ẹ má bínú. Torí nǹkan tẹ́mi sọ nísìnyí tó fẹ́ pé nẹ́tíwọ̀kì bàbá wa Sókòdé ó ní wípé tí àwọn wèrè bá padà débẹ̀ gbogbo security Sunday Igboho wọ́n á fẹ́ gbà padà. Wọn ò lè lọ ibì kankan wọ́n ti mú wọn lẹ̀. Àwọn ọmọ Yorùbá náà ká di ẹgbẹ́ ká bẹ̀rẹ̀ sí ní sá lọ ni. Ibo lẹ ń lọ. Táwọn ìwòye bá wà ní àwọn ọmọ Yorùbá wọn lábúlé ọdẹ. èmi ti sọ báyìí mo máa ń sọ lẹ́yìn ẹ mọ̀ mo máa ń sọ o ṣé rí tí dẹ́mi fẹ́ sọ̀rọ̀ lé lórí gangan bẹ́ẹ̀ kí n sọ̀rọ̀ látàárọ̀ màmá mi Yorùbá wù bẹ́ẹ̀ kí n sọ̀rọ̀ látàárọ̀ ṣé rí tí jẹ́ ọkọ̀ sọ pé security ní pé bàbá ó máa lọlẹ̀ káṣẹ̀ má dà kó máa lọlẹ̀ oyè bẹ́ẹ̀ ní sì tẹ́ ẹ̀ sọ yẹn ẹ kọ́kọ́ gbàgbé ẹ̀ nítorí ọ̀gá ẹ̀ lálákọ̀ọ́kọ́ ọ̀gá ẹ̀ tóun débẹ̀ tó gbà bàbá ó máa lọlẹ̀ kalẹ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa politics. No, ìjẹ́ ìgbé wa ni kẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ nínú. Yorùbáwùyí. Jẹ́rí ó máa lọlẹ̀ yẹn bí distraction ló ṣe ní lójú. Yorùbáwùyí. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa politics and Yorùbá nation freedom wa. Yorùbáwùyí. Tó táwọn Fúlàní bá débẹ̀ wà láwọn lè lù wá pa. Yorùbáwùyí ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Ìyá wa lẹ jẹ́ ẹ dẹ̀ tún jẹ́ class captain wa. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ tèmi fẹ́ sọ fún yín ẹ gbálẹ̀ 100 ni
ẹ má yiri ẹ wò ẹ má jẹ́ ká lọ síbẹ̀ yẹn lé ní. àgbọ̀yé bàbá nǹkan tó náà yẹn pẹ́ bẹ̀ síbẹ̀ yẹn lé ní ẹ jẹ́ ká sọ̀rọ̀ mi. pẹ́ bẹ̀ lẹ́ẹ̀gbọ́n nìyẹn. ẹ ká sọ̀rọ̀ mi ẹ kẹ́bẹ̀ yẹn lẹ́ẹ̀jọ́ torí Ọlọ́run. ẹ pẹ́ bẹ̀ yẹn lẹ̀. gbogbo ẹni tẹ́ ń sọ̀rọ̀ lé ní ìbáyìí fídíò yìí ó máa wà lórí gbogbo platforms mi tí wàá Tinubu bá wọlé ẹlẹ́ẹ̀kejì tí ìyá yìí bá continue màmá fọlọ́pàá mú àwọn èèyàn o àti sí abúlé ọdẹ àti sí màmá ti máa lọ dáwọ́ sínú kóló abúlé ọdẹ ẹ̀gbọ́n yín náà máa abúlé ọdẹ pè tẹ́ Yorùbá dẹ̀ mọ́ pé kò ń jẹ ọkọ àti sí màmá dáwọ́ sínú kóló màmá fọlọ́pàá mú gbogbo yín. ṣé ẹ rí Yorùbá wuyò èmi nígbàgbọ́ wípé tó bá dójú fúnfun fò wá là. ẹ má lọ bẹ̀. tí jẹ̀dí bá múyàn nídìí fúrọ̀ yẹn ò ní là o. ẹ má lọ bẹ̀ Yorùbá wuyì. ó nágbó tẹ́ máa lò lágbo òbílẹ̀. ẹ ti ní kí n má lọ bẹ̀ mo ti fi fún ẹrù kí ní sùn bá. ẹ jẹ́ fúnlẹ̀ bẹ́ẹ̀. ṣe kọ́lẹ̀. ṣé dáàbò lọ bẹ̀ ọ ẹjọ́ nítorí Ọlọ́run bàbá wá. dáàbò yìí ni bàbá Tinubu náà. ṣèbí dáàbò yìí ni. kó mo tún já sí bàtà ló tún wọlé báyìí. ibi tẹ já sí ló dà ibi tẹ já sí ló dà. ẹ wò àbá ìgbọ̀dẹ̀ bí kọ́ lóye máma kò tó kẹ̀. ọlọ́wọ́ àti ṣòkò serious bàbá tó lọlẹ̀ kọ́ bá jọ ṣe together o kólíkálùkù ṣe tiẹ̀ lọ́tọ̀ o. lọ́tọ̀ọ̀tọ̀ ni o. olólùfẹ́ olóyè ẹ bọ̀ kọ́ wa olólùfẹ́ olóyè àfẹ́ wàhálà fún ẹni ẹlẹ́ni o. ó ti jẹ ìyàtọ̀ fún àwọn táwọn ní diaspora gan. àwọn táwọn diaspora gan. àbọ̀ṣẹ́ tó lóye ṣe. ẹ lọ dá àwọn ọmọ lóhùn tí gbàgbọ́ kí n jẹ fún ọmọ kékeré ẹ lọ dá àwọn tó ní. ẹ lọ dá àwọn ọmọ tó ń sunkún lóhùn ẹ dákun ẹ ní dáàbò. náà mi ṣàwọ̀dà wọ́n lè flag show ìbọlẹ̀ àbá agbóhùnsókè lórí fóònù yẹn wà lórí fóònù ẹ̀ ní ẹjọ́ ẹ pẹ̀lẹ́ ṣe àwọn lè wá dúpẹ́ ẹ̀yin náà gbóhùnsókè wọ́n ti fẹ́ já ọ̀run ní lórí TikTok. ẹ kú ètò wa nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé bí question kan tí màmá kan béèrè ṣé ti Sunday Igboho ló ní kó parí ìjà ni àbí ṣé ìbá Gani Adams ṣó ló ní kó parí ìjà àbí àwọn èèyàn kan speculate ọkàn wò pé okay bóyá wọn jà. ó pẹ́tàn ẹ̀ lè come up náà torí nígbà tí Aláàfin ti pé ìbá Gani Adams so bóyá wọn máa wò pé bóyá kàn fún un ní nǹkan kan láti ṣe but tó wà bẹ́ẹ̀ ni pé a ní time nǹkan bẹ́ẹ̀ mọ́ ogun ti wọlé dé tán a dẹ̀ fẹ́ kí ọ̀tẹ̀ kankan àbí nǹkan kan tún lọ á máa di pé wàhálà màmá ó máa distract nǹkan tí wọ́n fẹ́ ṣe so bẹ́ẹ̀ ni because ẹ mọ̀ ọmọ èèyàn wa náà wọn náà ní kíní lọ́wọ́ orú ìgbàgà ni bó ṣe wà yẹn sì bá máa struggle pé òun ló yẹ kóun wà níwájú ṣùgbọ́n kò dúró ní dúró yẹn kò dúró ní dúró yes ẹni tó bá jẹ́ olórí kíní ó máa ní bó ṣe máa ṣe so àwọn nǹkan tó ti sọ ó ti jẹ́ kó èèyàn wò pé kò lè ṣe anything mọ́ àwọn èèyàn dẹ̀ ti yọ wọn ní hope nínú ẹ̀ mọ́ so ogun dẹ̀ ti wọlé dé tán ní táìmù nǹkan bẹ́ẹ̀ ẹni tó bọ́ síta tó ń sọ pé wọ́n fẹ́ lọ sí Kwara inú mi ti ẹ̀ dùn so wọ́n máa jẹ́ kí distraction wà so another thing ní ti bàbá Tinubu yẹn nǹkan tó ṣẹlẹ̀ ni pé tẹ́ bá lọ wo campaign bàbá Tinubu tó ṣe lẹ́kìtì ẹ̀rí tó address ọmọ Yorùbá ó nítorí tí mo mọ̀ pé àwọn olóṣèlú wọn ẹnu wọn máa ń dùn lóòótọ́ ṣùgbọ́n ó ní ẹ̀yin ọmọ Yorùbá torí tí ni mo ṣe ń lọ kì í ṣe nǹkan tí mo fẹ́ jẹ ni mò ń wá o ó lélẹ̀ la máa fi gbára wa ṣe dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ Nàìjíríà kò yí sí láti bọ́ síta máa sọ pé mo fẹ́ gba èèyàn mi mo fẹ́ ṣe àwa Yorùbá dẹ̀ mọ bọ́n ṣe ń fi ọ̀rọ̀ sí abẹ́ ẹ̀kùn tó èmi wò pé bó lè máa ẹ̀sẹ̀ pé kí ló dé táwọn Yorùbá gan ò bọ́ síta ká máa demand bí bàbá Èkìtì yẹn ṣe tọ́ yẹn ká máa béèrè nígbà tó ń lọ béèrè láti gba Chief Sunday Igboho lẹ̀ ó fún wọn nígbà tó ní kinní ó fún wọn tó àwọn èèyàn ò ṣe máa bọ́ síta láti máa demand pé nǹkan báyìí la fẹ́ o through a very peaceful protest ẹ má jẹ́ kí n tàn yín pẹ̀lú wọn lè yọ ọ̀rọ̀ olóṣèlú kúrò àtọ̀run ọba. bẹ́ẹ̀ tí Yorùbá tábà bọ́ta ń sọ pé Yorùbá pa ń protest fún
peaceful protest fún Yorùbá nation ṣé àwọn ìkà àwọn opposition wọn ní kó sí láàrin wọn ní kó sí lábẹ́. wọ́n máa kó sínú ẹ̀ protest yẹn bákan méjì ni. àwọn èèyàn kọ síbẹ̀ wọ́n ní Yorùbá you don't trust Tinubu o wọ́n ní trust Tinubu at your own risk. so nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn mi ìgbìmọ̀ tó ní kó má trust mi ìdẹ̀ tún lè sọ pé báyìí ṣé. àdèmọ́ ní ti Tinubu náà òun náà fẹ́ sọ̀rọ̀ síta Abíọ́lá sọ̀rọ̀ síta náà pa Bọ́lá Ìgè sọ̀rọ̀ ni wọ́n ṣe pa. kò lè sọ̀rọ̀ síta o Yorùbá gan ló máa ṣekú pa òun náà máa gbé síwájú ṣé bẹ́ẹ̀ tí ń rí kan ní nígbà tó sùn.